ṣé o gbọ́n lẹ́nu ń kún ẹ̀ ń gbogbo ìgbà. Ẹ subscribe. Kọ́ ní ṣé wọ̀ nìkan ni pé wàhálà ẹ̀ pọ̀. Torí pé ọ̀nà ní ẹ̀ mọ́, ọ̀ka ẹ̀ kún mọ́, ọ̀bá ẹ̀ ṣe mọ́, ọ̀pẹ ẹ̀ sí nǹkan gidi mọ́, ọ̀mọ́wọ́ ọ̀tẹ̀. Wọ́n lò ní value pé ò ní mí nínú ayé because wọ́n rí anything valuable nínú ẹ̀. Ẹ subscribe. Kò sí problem nínú ẹ̀ nítorí pé kò ń ṣe gbogbo èèyàn ló máa ń mọ gold nínú òkúta. Bọ̀ kó decide láti má báyàn ṣe mọ́ àbí kán pa ẹ́ tí kan wá bẹ̀ ṣe mọ́. Ìyẹn gangan kọ́ ni kókó. Kí ni ò ń fi life ẹ̀ ṣe lẹ́yìn ìgbà tí o ò bá wọn ṣe mọ́? Ìyẹn ní pàtàkì. Ẹ subscribe. O ti get level yẹn. Má dọ̀rọ̀ inú, má dọ̀rọ̀ inú, má dọ̀rọ̀ inú. Kí ló ń fi life ẹ̀ ṣe lẹ́yìn ìgbà tó ò bá wọn ṣe àbí tó ń bá ẹ ṣe mọ́? Ìyẹn ní pàtàkì. Màá wá refer ẹ padà sínú orin bàbá Gbọ́njú. Kò yé ẹ tó ní okùn àti gbàtẹ́jù sí kànga kò lọ ṣeré omi ló lọ gbùwà o kò lọ ṣeré. Okùn àti gbàtẹ́jù sí kànga kò lọ ṣeré omi ló lọ gbùwà o kò lọ ṣeré. In tó máa worst tí kò ní jẹ́ kí story yẹn sweet, tí ò ní jẹ́ kó wà palatable, àti tí ò ní jẹ́ kí story yẹn wà presentable, òun ni kí gbádé kànga kó má buwọ́ àbọ̀ kò lọ ṣeré omi ló lọ gbùwà o. Kí gbá yẹn kó dé kànga kó má buwọ́ àbọ̀ o kò lọ ṣeré omi ló lọ gbùwà o kò lọ ṣeré. Ó ti ẹ̀ so kò sí problem nínú kí gbajúmọ̀ kó pẹ́ lẹ́yìn odi. Ibi tí ọ̀rọ̀ ti bẹ́yìn yọ tí kò ní make sense ni kó fi ìṣẹ́ wọ̀lú. Nǹkan tí mò ń sọ fún ẹ yẹ. So má dọ̀rọ̀ yìí nù máa mú lò. Tó bá ti ṣàdúrà tán, mo mọ̀ pé tó bá ti parí àdúrà tán, àdúrà tí mo ní kó máa ṣe ní 5%, kó máa gbọ́ Òṣùpá ní 95%. Even mo pé o get it wrong, because mo pé o yọlẹ̀. So 5% yẹn jẹ́ kí n fún ẹ ní clarification díẹ̀ lórí 5%. Ṣó mọ̀ pé lójoojúmọ́ ọjọ́ ayé ẹ̀ kó máa jí lóru kó máa ṣàdúrà, ó sì ń wà lọ́ndà 5%. Kí ni reason ni pé àwọn kan wà tó jẹ́ pé látàlẹ́ wọn mọ́jú, wọn sùn mọ́ ń bọ́ lọ́hùn nájú ni, tahajjud ni. So ó ti dẹ̀jẹ̀. Ṣé o rí pé wọ́n sì ti wà ní 5%? Kí ló fẹ́ fà àwọn yẹn sí? O lè ní kí ni bọ̀bọ́ yìí ń sọ? Èmi tí mi lè má ka Suratul Baqara látòkè délẹ̀ láràárọ̀ níjòkó kan. Àwọn kan ń parí Quran, odidi Quran lọ́jọ́ mẹ́ta kò dẹ̀ kí ń já. Ajúra wa lọ, my brother. So ní ṣé mò ń gbàwẹ̀ ní gbogbo ọjọ́ Monday mi ń jẹ́ kó já? Àwọn kan fi Thursday kún. Ṣó yẹ tán lázàmà lórí ẹ̀. So nǹkan tí mò ń try láti jẹ́ kó mọ̀ ni wípé tó bá ti wá kírun tó ti ṣàdúrà tán, make sure pé òun gbọ́ Òṣùpá. Ó máa help life ẹ̀. Àwọn èèyàn ti ń testify sọ̀rọ̀ tí mo sọ yìí because wọ́n confirm ọba bẹ́ẹ̀. Ẹni tó touch almost gbogbo aspect life pẹ̀lú pa ń sọ̀rọ̀ jáde lẹ́nu, àsọ̀rọ̀ di orin. So ó yàtọ̀, wá ní láti gbọ́ kó o sí nǹkan tó fẹ́ fi kún tó bá jẹ́ pé o fẹ́ add value sí life ẹ̀. Nǹkan tí mò ń sọ fún ẹ yẹ. Àmọ́ tó bá ti wá ń gbọ́, another thing tó tún ṣe kókó ń bẹ̀ ni pé má fetí ọ̀tẹ̀ gbọ́ kó wá sọ pé kò dùn tó. Kúrò níbi ọ̀tẹ̀ yẹn, àbòsí ò lérè kankan. Má fetí ọ̀tẹ̀ gbọ́ kó wá sọ pé kò dùn tó. Kúrò níbi ọ̀tẹ̀ yẹn, àbòsí ò lérè kankan. Má fetí ọ̀tẹ̀ gbọ́. Orin bàbá Gbọ́njú, orin Òṣùpá, Akóredé Mandator. Má fetí ọ̀tẹ̀ gbọ́ kó wá sọ pé kò dùn tó. Kúrò níbi ọ̀tẹ̀ yẹn, àbòsí ò lérè kankan. Nítorí pé ẹ̀wòrán adẹ́tẹ̀ láyé. My brother, ẹ̀wòrán adẹ́tẹ̀ láyé kò ní lè fún wàrà kan. Ṣùgbọ́n táyé bá gbà wọ́n ní ìṣẹ́jú àáyá. Láàárín kádìjú yàjú, adẹ́tẹ̀ á bá wàrà jẹ́ o. Orin tèmi ni o. Ó ti ẹ̀bọ̀ èmi ò ń ṣe olórin o. Bàbá Gbọ́njú ló lórin o.
orin òṣùpá là ń yọ́gbọ́n bẹ̀, là ń yá ìmọ̀ ń bẹ̀, là ń yá ìtọ́sọ́nà ń bẹ̀, là ń yá ìrírí ayé ń bẹ̀ láti lè fi ṣàtúnṣe ìgbésí ayé wa. Sórí o need láti dúpẹ́ fún mi, dúpẹ́ fún ọlọ́run ọba Allah Ta'ala. Tó bá ti wá dúpẹ́ tán, ó ti yẹ kó wá take care. Ire o.